والسلام على خير المرسلين وإمام المتقين نبينا محمد الأمين وعلى آله وصحبه إلى يوم الدين. أما بعد، أوصيكم يا عباد الله بالتقوى، فإنها من العروة الوثقى. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. أيها المؤمنون، اعلموا أنه يعد الأمن في الإسلام من أعظم النعم، وأنه أساس الاستقرار وتاج العيش والازدهار وعمود التقدم والانبهار. فالأمن في نظر الإسلام ضرورة حياتية ومقاصد أساسية، فلا يمكن إحداث صولة ولا تمرير جولة إلا بالأمن بالجملة. واعلموا أن نبيكم محمدا صلى الله عليه وسلم قد لخص لكم قيمة الأمن في قوله وقدمه على غيره فقال: من أصبح منكم آمنا في سربه معافا في جسده عنده قوت يومه فكأنما حيزت له الدنيا. رواه الترمذي. أيها المسلمون، تأملوا قليلا في شيء من القواعد التي وضعها صاحب الشريعة محمد. هكذا قال العلماء رحمهم الله تعالى: ومن تلكم القواعد يا عباد الله ما رواه أبو موسى الأشعري رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم: إذا مر أحدكم في مسجدنا أو في سوقنا ومعه نبل فليمسك على نصالها بكفه أن تصيب أحدا من المسلمين بشيء. رواه ابن ماجه. فاحتاط نبي الأمن والسلام عليه الصلاة والسلام فوضع حدا لذلك. عليكم أيها المسلمون، عليكن أيتها المسلمات أن تكونوا وسيلة من وسائل الأمن، وإياكم أن تقعوا ضحية للشيطان الرجيم، فإنه لا يأمر إلا بالفحشاء والمنكر. أجارنا الله جميعا من الفتن ما ظهر منها وما بطن، والحمد لله رب العالمين. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد، أسيقف الله وبا عز وجل، أسيا الصلاة وأتيا السلام فوجي سنلا ونسنلا النبي محمد صلى الله عليه وسلم. kí Ọlọ́run àti ọlá rẹ̀ tó dára jùlọ tó pé jùlọ bí bá ṣe ń bá oníṣẹ́ ńlá kọlọmọ bá gbogbo àwọn sàhábà àti gbogbo àwọn ará ilé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. bọ́bá ti wá débẹ̀ ń tán kọ́ má pín síbẹ̀. gbogbo àwa tá tẹ̀lé wọn náà tá jẹ́ àlùmọ́ Ànábì lọ́kùnrin wa lóbìnrin wa, omi àsàlátù àti omi àsàlám, òróró àsàlátù àti òróró àsàlám, Ọlọ́run jẹ́ kó ní wá bá gbogbo wa náà ya dhal jalali wal ikram. ẹ̀yin ẹrúsìn Ọlọ́run, a tún díbà sí dé, a tún kí n tá má kí fún wa ní gbogbo ọgbà. kí ni nǹkan náà? òun náà ni tí Olúwa wa azza wa jal tí wọ́n máa ń pààrà rẹ̀ nínú al-Qur'an, Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n tẹnumá ní títí tẹnumá. kí ni nǹkan náà? òun náà ni ìbẹ̀rù Ọlọ́run. ya ayyuhalladhina amanu taqullaha haqqa tuqatih
wala tamutunna illa wa antum muslimun. Ẹ̀yin mùmínì lọ́kùnrin, ẹ̀yin mùmínà lóbìnrin, tá a bá ti mọ̀ tẹ́lẹ̀ ká tó máa mọ̀ dájú sí, tá a bá wá mọ̀ tẹ́lẹ̀ ká máa mọ̀ bá ti ń sọ yìí, tá a bá mọ̀ díẹ̀ tẹ́lẹ̀ ká mọ̀ lámọ̀ tó wà. Kí ni nǹkan náà ní bí ká lọ mọ̀ pé inú àwọn foundation tí Islam mú wá, tá a bá ń ṣàlàyé tá à ń sọ fún wa yìí, à ń pàṣámà fún gbogbo mùsùlùmí àti mùsùlùmánì. Nínú àwọn foundation tí Islam mú wá, tí Islam kàntí ẹ̀ pé ọba àdẹ́rá ní òkè téńté lọ́wà nínú orí tọ́lọ máa sí fọ́mà Ádámà lórílẹ̀ ayé. Wọ́n bá ní pé kí ni nǹkan náà, òun náà ni kílù kó túbà, kílù kó tùsẹ̀, kí agbègbè táwà kó baralẹ̀, kílù táwà kó má sì rúkèrúdò níbẹ̀, nínú ilé wa kó kàn wá balẹ̀. Ẹlọ mọ̀ pé tọ́ bá mọ̀ tẹ́lẹ̀ tí wọ́n bá ní nínú àwọn nǹkan tí ṣẹ̀ríà Ìsìláàmù ń lé fọ́mọ Ádámà lórí ilẹ̀ jùlọ ìfọ̀kànbalẹ̀ ni o. Tọ́ bá mọ̀ tẹ́lẹ̀ máa mọ̀ bá ní. Kò sí nǹkan kan tí a ń pè ní rúdòrúdò, rúkèrúdò, àbí kọba olè tí bá ń ṣẹlẹ̀, o lè rí bí kankan tí Islam ti support. Ààyà kankan ọba kẹ́ ọ̀rọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam kọba kẹ́ kódà ààyà takò, hadisi takò. Tọ́bọ̀ wá rí bá nì, ẹwà já lọ mọ̀ pé a dé orí wa táa fi lè sáyé bí Islam sí ń sọ́lá ń sọ àṣojú ìjọba o. Ìtọ́bá sí dédé ti jọba ń bẹ, à ń sojú ẹ̀ ń bẹ, ṣùgbọ́n ìjọba kọ́ran wa. Ẹwà lọ mọ̀ pé a dé orí wa táa lè fi ráyé sí nírọ̀rùn, táa fi máa gbádùn ayé wa, gbogbo ń ta ní tí ó fi sólò fún wa táa gbádùn ẹ̀. A dé orí rẹ̀ ní pé kí ìlú túbà kó túsẹ̀ o. Adé orí rẹ̀ ní kíkí kára wọn balẹ̀ kọmọ́ sí pàkàlẹ̀kì nínú ìlú. Ẹwà lọ mọ̀ pé ìlú kan ò lè dàgbà, development ò lè bá ìlú kankan bí a ó ń ta kàngbà pẹ̀lú àwọn ẹgbẹ́ rẹ̀ láyé láìsí fọ́kànbalẹ̀ mẹ́. Gbogbo bí kíbi tó gún bá wà, ogun abẹ́lé ẹgẹ́ bí ti ń ja Nàìjíríà láti bí àìmọye ọdún sẹ́yìn. Àbálógun abẹ́lé ẹlòmíì kìí sí Haúsá àti Yorùbá ní ń jà bí Yorùbá àtàwùsá ń jà. Ogun abẹ́lé òun náà ní kọ́ fẹ́ sí nǹkankan nínú agbègbè tó wà kọ́kàn ló sì má balẹ̀. Ogun abẹ́lé nìyẹn. Kódà ó lágbára ju ogun ìransíran lọ. Tó bá yẹ pé ìransíran ní ẹbẹ́nu kọ́ mọ́ lọlẹ̀ Haúsá ní káwúsá náà mọ́ wà lẹ̀ Yorùbá. Ṣùgbọ́n nílẹ̀ wa náà láwà, subhanallah, nílùú wa náà láwà, agbègbè wa náà láwà tọ́kàn wọ̀ balẹ̀ yìí. Ogun yìí tí wá ń ja Nàìjíríà ó ti pẹ́ díẹ̀. Ogun abẹ́lé nù. Ọkọjá ogun Biafra bí nǹkan kan tẹ́jà, ẹ̀yin bàbá tẹ́ ń bẹ láyé tẹ́jọ jà ń gbà náà. Ọkọjá ẹwà lọ́wọ́ mọ̀ pé kò sí nǹkan kan tá a fẹ́ rí sí láyé yìí tí lọ ọba túbà tí ó tù sí. Ìyẹn lọ́fà tí ṣẹ̀ríà Islam fi pàtàkì ìjọba. Torí pé ní tíjọba lè mú kó lọ́jọ́ kan, Kùránì lè máa sọ́ láàrin ẹgbẹ̀rún ọdún káyé ọmọgbà. Àfá ọkà ayà ọkà dìísì, ẹ̀dàkùn, ìjọba bá dá sí máàmù tí máa ní Òṣogbo dáwà yìí. Láàrin wákàtí kan, gbogbo bí apalọ̀ yẹn wọ́n kàńsù ẹ̀. Tí wọ́n gbé escalator, tí wọ́n lọ sí ìtí ń bẹ lókè ọ̀hún kí má nàka sí, torí nǹkan lè ṣẹlẹ̀ sí lọ́la bá ń pàmà pé ìmáàmù ti nàka sí ṣọ́ọ̀pù wọn. Ilé ọtí rẹ̀ ń bẹ lókè bẹ́ẹ̀ ni, wọ́n gbé escalator kí ní jẹ́ fi máa tọ́sẹ̀nu kọ́ńkọ́ ni. Wọ́n gbé lọ ọbẹ̀. Lálẹ́ tí ń jó lọ́wọ́, tí ń ṣe ọmọ tí ọmọ Búdá ọmọ nǹkan kan, kọ́ páàkì. Tí ẹbí bá ti ń páàkì, tí wọ́n sọ pé ilé ọtí ìlàfẹ́ gbogbo àwọn tí wọ́n mú tí lọ́wọ́, wọ́n fàn káyìn. Lọ́wọ́ lóṣogbo tó bá ti rí yẹn lásán bá ọjọ́ kejì yọ́ palẹ̀ máa bí ó ní palẹ̀ máa yóò gbá fláwà mọ̀ ń tá o ní ọ̀tọ̀ tí má ẹ̀rí wọ́n sì ti káyà fún láìmọye ọdún sẹ́yìn. Hadisi ọ̀ràn nìkan náà àwọn sálàf ní a fi sọ̀rọ̀ yẹn jáde. Ọlọ́run a máa fi agbára ìjọba, a máa fi gba nǹkan tí a yà àbádìísì tí ó gbà láàrin ẹgbẹ̀rún ọdún. Ẹ̀rí Ṣẹ̀ríà Islam ó wá sọpọ́ọ̀tì kí ìjọba ọmọ lágbára. Máa dáámà lókùrú ìgbà tó bá ti jẹ́ sí pé agbára yẹn wọn ò ní fi ṣàkóso.
ẹ̀yà bá níjọba kan dé ọfẹ́ lágbára láti fi tún ìlú ṣe ọ̀pọ̀lọ̀ sọpọ́ọ̀tì ẹni níwọ̀ mùsùlùmí o mọ́wò pé ta ló ń tàn sí Christopher ní president ní àbí gómìnà òsìtọ́ kan tí yóò tún lù ṣe ní sọpọ́ọ̀tì bí èèyàn bá sì jẹ́ ó kọ Islam tí ọba bàlù jẹ́ níbi títí ń bàlù jẹ́ mọ́ sọpọ́ọ̀tì ló fi jẹ́ sí pé ní òfin Islam a pàtàkì ìjọba kí ló pàtàkì ìjọba torí pé gọ́ọ̀mẹ̀ntì iṣẹ́ tí ó ṣe tọ́bá sojú sí rẹ̀ o àwọn bandits tí wọ́n wọlé nǹkan kan tí wọ́n pààyàn tí wọ́n gbé àwọn èèyàn káàkiri nù tí helicopter mẹ́ta bá wà lọ́sùn lásán gbogbo state kọ̀ọ̀kan náà fún ní helicopter 24 hours ní kọ́ máa rán lókè ó sì ní material instruments tí wọ́n máa lò mẹ́ta tí tó wà lọ́sùn nínú gbogbo state wa wọ́n fún ilé ìwé wọ́n máa lọ báyìí má sinmi máa lọ máa bọ̀ àwọn méjì ní pilot àbáwọn mẹ́ta wọ́n kàn máa gbàṣẹ fúnra wọn wọ́n sì wà lókè tí wọ́n bá sinmi yóò jẹ́ bí ọwọ́ ọ̀sán tí wọ́n bá dẹ̀ sinmi náà àwọn kan tó máa ṣiṣẹ́ lọ wọ́n lè ní mẹ́fà kí mẹ́ta ó ṣiṣẹ́ 12 hours mẹ́ta yòókù náà ó ṣiṣẹ́ 12 hours wọ́n wá máa parade wọ́n máa patrol lókè wọ́n máa yí káàkiri tí gbogbo state 36 yẹn bá ní bẹ́ẹ̀ owó tá a fẹ́ra wà lápò ìjọba wọn ò tí mọ̀nà débẹ̀ ọlọ́njẹ́ wọn mọ̀nà débẹ̀ kọ́ wá gbé jáde bá ní ta ní ń bá tí a fi á di dí tí ó fi wá jókòó tí ń jẹ́ ta ní jẹ́ bọ̀ bá àfá àti wulẹ̀ kó ṣe wá sí tó fólórí kankan ọgbọ́n ni àgbọ́gbọ́n tí ó tiẹ̀ ó dúró ná láti gbọ́ torí ìdí eléyìí sílò túbà kó tùsẹ̀ jẹ́ kan nínú ẹni tí ó máa ṣiṣẹ́ tọ̀ lẹ́yìn ìwọ Abdulgafari tó ń wò yìí ìwọ Abdullahi tó jókòó ìwọ Musa ìwọ Ibrahim bákan náà ìwọ Fatima ìwọ Aisha tó jóbìnrin alájà Aisha kí n fàlájà sí ó lè bá àmàkóhun ni mọ̀ ń bá wí aláàjì Kamaru jọ mọ́jì àbá oníbi tí ló ti máa dáró bí tí fọkànbalẹ̀ ọ wà ní tọba náà tó fẹ́ ṣiṣẹ́ bí tètè pass information sáwọn tẹ̀ẹ̀ká máa torí pé ní iṣẹ́ gbogbo wa ni ó iṣẹ́ Islam pàtàkì tí Islam fún ìfọkànbalẹ̀ àìsílùkì olùdó nínú olú ọlágbára ọ̀ tàbátà máa júwe rẹ̀ ọ̀pọ̀ díẹ̀ ń bẹ̀ lákàfà torí fútbàrà wa mùsùlùmí lọ́kùnrin mùsùlùmí lóbìnrin ẹlọ́wọ́ ma pé àlélò kí àlélòdò láìsí fọkànbalẹ̀ lọ sí Ìbàdàn Ọ̀yọ́ state gbogbo àwọn eré àkánwà tó jẹ́ sí pé bọ́ bá fẹ́ lọ ọbẹ̀ ọlọ́mọ ọmọ ẹni ò bí àkùkú mọ́gbà tí wọ́n bẹ̀rẹ̀ tí wọ́n protest tí wọ́n sì wọ́de wọn àmọ́ wọ́n náà sí ma pé wọ́de lọ́dọ̀ tiwa ìwọ̀kúwọ̀ ní máa wọ́ ìwọ́de ni wọ́n ń pè ó yọ́ wọ olè yọ́ wọ tọ́gì yọ́ wọ ń sì náà yọ́ wọ ọmọ ta gbogbo burú tí ń bẹ láyé kò ní wọ́re ìwọ́ burúkú níwọ́de yẹn ẹ wá wò bá mi ẹ wá wo tó ti kó bá lẹ́nu ọbẹ̀un lásán kan àwọn ọmọ ìyá wọ́n sọ fún mi pé ìlú kan ní Kwara State àwọn náà kà ṣùgbọ́n òun witness ẹ̀ kí mọ́ dárúkọ ìlú náà Ọlọ́run kó bá dá ìfọ̀kànbalẹ̀ padà síbẹ̀ nígbà tí wọ́n wọ́ bẹ̀ wọ́n lé gbogbo ara bẹ̀ lọ ni wọ́n pa tí wọ́n pa àwọn kálukú púpọ̀ ibẹ̀ ti dáhóró tí náà lọ́wọ́ ń kóyàn ìfọ̀kànbalẹ̀ kiri ẹni mẹ́sì máa sọ̀rọ̀ àánú rí ó sì ṣe náà ó lè dógógó dógún ìwọ ogun kíni òjíṣẹ́ Ọlọ́run tọ́lọ wọn rẹ́sẹ́ sí sallallahu alaihi wa sallam tí a ń gba wá yìí direct tọ́lọ ń dúró tí a pé wallahu ya'simuka minan nas ẹntà sọ àyà ńlá kalẹ̀ fún wọn sọ kalẹ̀ fún wọn tó ń ti bẹ́ẹ̀ ẹ̀ máa wọ́n ti máa ń wọ́n ní gbogbo àwa mùsùlùmí la tatamannaw liqa'a al-aduw was'alullaha al-'afiyah ó lẹ́yìn sàábí ẹ̀yin mọ́mí ìṣẹ́ Ọlọ́run ni mí o ṣùgbọ́n ogun ọmọjíṣẹ́ Ọlọ́run o tógun bá dé ìwọ́n náà mi tọ́sẹ̀lẹ̀ sáà nẹ́bì lógún Uhud tógun bá dé ẹni tó rò pé yọ́ bá lọ ní oṣù kíní yọ́ bá lọ wọ́n kíyàn nẹ́bì sallallahu alaihi wasallam wọ́n sáwọn níwájú ládàá tí ọba sógun ni sẹ́nìkan wà ayé àdáwáyà àmà àsàmà nígbà tógun bá ti bẹ̀rẹ̀ ànímẹ́ntí sáwọn òsìrí sẹ́ntọ́ sáwọn sallallahu alaihi wasallam
Ànábì ní la tatamannaw liqa al-adu. Ìtì yín mélòó ẹ̀yin ọmọ àlè ọmọ mi, ẹ má máa kí ogun mọ́, ẹ má máa wọ́n petrol sógun lára kó lè bá jó, ẹjọ́gun ó kú kó mi. Was'alullaha al-afiya, àdúrà tí ẹ máa ṣe ní kí ọlọ́mọdé arógún. Ànábì lọ́kọ́ abam sallallahu alaihi wasallam. Wọ́n sọ pé kókún tí ẹ ṣẹlẹ̀ ní Yorùbá máa lọ lọ́tọ̀, Haúsá máa lọ lọ́tọ̀, yóò lọ bọ̀rọ̀. Kò ní lọ bọ̀rọ̀, kò sì ní tán. Púpọ̀ gbádùn ní wọ́n bá fẹ́ pín àlà, wọ́n wà fi bìkan lẹ̀ lálàfo báńdì ilẹ̀ Yorùbá àti ilẹ̀ Ìgbò àbílẹ̀ Haúsá. Wọ́n pè àmà ṣàlàyé lè tó bá yá, wọ́n máa pín o, ṣùgbọ́n wọ́n fẹ́ fi wàhálà alẹ̀ fún yín ni. Tẹ́ bá ti ń da alẹ̀ níbo lẹ́ máa lọ ọ̀dọ̀ wọn náà, òní wọ́n sì máa lò wọ́n kàn wá sún Haúsá ẹ̀pẹ́ ńlẹ́ ní, àwọn kan tó tún Yorùbá ẹ̀pẹ́ ńlẹ́ ní, àwọn náà wọ́n gba yín pàkọ́ pé ẹ sọ pé ńlẹ́ ní, àwọn tó náà wọ́n gbà kàn nígbà bá wá bá bẹ̀rẹ̀ wàhálà, àwọn wà máa ta weapon fún yín. Gbogbo nǹkan ogun tí ń jò l'Amẹ́ríkà jà pẹ̀lú kan tí ń jà ní òlú tiẹ̀. Ẹ bá ara àta ní ń bá já, dá mi lóhùn Rọ́ṣíà. Ara àta ní ń bá já, ìjẹ́ wọ́n sì fi ń bá ara àta jà nǹkan tó jà, wọ́n ti gbowó sẹ́wọ́n tó lọ jà. Wọ́n ta nǹkan ogun ×2 gan ni wọ́n dà torí pé léhùn àwọn nàbọ̀ bọ̀ lò. Gbogbo olú yòókù ti bá wá ń jà nì, wọ́n a máa connect máa wí àti mọ bí tí France ti ṣe weapon tiẹ̀ agbára star 6 lóní, àwa ti so ní star 10. Láwọn ti náà wà pé tógun bá ti dé ìyìn rójú mọ́, owó oúnjẹ lọ́wọ́ máa ná fógun tára rẹ̀ ọ̀bá yá nìsín, tí nǹkan kan bá mú èèyàn nìsín. Ẹ̀bá ní owó yìí nù ká fi ro oògùn kẹ́ fi tọ́jú ara àbí ká fi ro oúnjẹ. Mo rò pé gbogbo wa láfẹ́nu kò wípé á sọ pé àlàáfíà làgbà, jẹ́ ńlá láàáfíà náà, ẹni tí ọ̀lá láàáfíà bó lóúnjẹ ó sì lọ ní ẹnu exactly bógun ṣe rí nìyẹn. Ẹni ẹja lọ ọmọ pé ní Islam àìbéèrè fógun, Ànábì ní was'alullaha al-afiya, ẹ máa tọrọ ní 9 Ọlọ́run má jẹ́ arógún. Bàbá wa bí gbogbo alẹ́ ní ìsìn gbogbo alájókòó bí ẹni Ọlọ́run gbogbo wa inshallah. Bàbá ìgbà alẹ́ ní ìsìn pé ń jò lọ sàdúrà pọ́lọ́ má jẹ́ arógún gbà gbogbo ń ṣẹlẹ̀ yìí. Ẹlòmí ò pé èmi ò tí ẹ̀ rántí ṣe é rí, ò ṣe é rí. Sọ wá tẹ̀lá Ànábì lẹ́yìn bá sallallahu alaihi wasallam. Ó sáà ń wò ọ̀nà bí gbàtẹ́ ń gbá bọ́ọ̀lù lórí fíìdì pé àwọn àtún ní ìròyìn lẹ́lòmí máa gbé o. Kódà yín máa wá ròyìn káàkiri lórí kíní ti ẹni bí mọ̀ wá bí tí wọ́n ti pààyàn lẹ́yìn. Subhanallah. Ayé ẹ̀ mà ti ṣòfò tán. Ọ̀n wá bí tí wọ́n ti pààyàn lónìí. Ọ̀ máa wá bí tí ìfọ̀kànbalẹ̀ wà kí wọ́n náà lè bá. Tó bá rí bí wọ́n ti pààyàn kọ́ tọrọ àdúrà. Ọlọ́run bá mogun dúró. Torí di eléyìí Mùsùlùmí lọ́kùnrin. Mùsùlùmí lóbìnrin, Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ìjà kọjá nù hadith ẹyọ kan, nínú àwọn hadith bí 2-3 tí mo kà. Wọ́n fẹ́ júwe ọlá ta ní tá mọ̀. Tẹ́lùmí ò tí ẹ̀ dúpẹ́ rẹ̀ fọ́lọ́run rí. Subhanallah. Ẹbá wà lájókòó. Àwọn ìlú kan bẹ nínú Ramadan tó lọ yẹn, wọn ò gbọdọ̀ kí Magribi àti Ìṣá ìmọ̀sáàsì tí wọn. Ìlú Islam sí. Ìlú gíní Islam. Kí ló ṣẹlẹ̀? Àìsí fọkànbalẹ̀. Ọ̀rẹ́ mi kan pè mí, ó ní kò sí fọkànbalẹ̀ láàrin àkókò ìtìsí di bóyá August. Ipé pléènì kan ó fò nílùú tàwọn lọ sí kọ́ntrí mi. Ok, gbogbo ará kọ́ntrí yẹn ní ìsìn tó yẹ pé business ti ẹ̀ kọ́ lọ síta kókó nǹkan wọlé ni. Ẹnu tó wà nú ilé yẹn yọ́ wọn. Mo ní bò lẹ́sí máa ń ṣe olóúnjẹ wọn o. Ok, electronics nìkan, ó ní mọ̀ nàkàì, gbogbo ẹni. Gbogbo àwọn nǹkan ìlú lọ wọ́n torí pé wọn ráyè jáde. Ṣé wọ́n ní wọ́n má jáde ní kò sí fọkànbalẹ̀? Torí pléènì rẹ̀ tí bá ń fò lọ, àwọn ará ibi lè ta nǹkan mọ́. Ó máa pa gbogbo ẹni tó wà ńbẹ̀. A máa yí fọkànbalẹ̀, àwọn alájókòó bọ́ rọ́wọ́ wa yìí. Ọ̀ ń bọ̀ láti ilé, ọ̀kọ̀ọ̀kọ́ máa béèrè sọ́nà true náà. Allahu Akbar. Ń bọ̀ àjímọ̀ láti àbèrè, àwọn kan máa wá láti ọ̀nà arágbìjì wá kí Jímọ̀ àmì báyìí. Ọlọ́run gbà lẹ́sìn fún wa wọ̀. Bọ́rẹ́ nìkan wọ́n ní ibi títí máa wá kí Jímọ̀ rí mú. Ládẹ̀rí ìpọ̀ o. Wọ́n ní ààrẹ tí mọ́ ọmọ nú àwọn afáwà tó rúkọ nínú alájì tuntun. Òun mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wá bí ó ti jìnà. Ọlọ́run bá gbà lẹ́sẹ̀ fún gbogbo wa. Bí ó ti ń bọ̀ wá tó ti rá kí Jímọ̀ tí èbá ti fẹ́ ìfọ̀kànbalẹ̀ bá wà,
ọkọ̀ máa béèrè pé ẹ dákun sí ò sí kankan láti street báyìí road báyìí a máa wádìí kò sẹ́ni kankan tó béèrè náà wọ́n kàn bọ́ wá jí máa orí ọlọ́run ní ká ní fọkànbalẹ̀ bá ṣe jókòó bàbá wá jí máa náà ẹ̀rù ọba wa tí kìnnìkan bá dún sámà ní èso ṣe gbùrùrù kálukọ́ ọmọ ọgbọ́n sámà rẹ̀ lọ ní kí ló fà á ọkàn balẹ̀ ni tó bá jẹ́ sí pé wọ́n ní wàhálà ti bẹ́ẹ̀lẹ̀ bí kan òkè náà ti ń ju nǹkan lẹ̀ òkè náà ti ń ju bọ́ọ̀mù táwọn èèyàn jókòó báyìí táwọn gbọ́ sámà lọ́wọ́ báyìí tí kìnnìkan ṣe mo lérò pé géètì yẹn kò ní gbẹ̀sẹ̀ mọ́ torí pé a ti mọ̀ pé ò sí fọ́kàn balẹ̀ mọ̀ bí kìnnìkan bá dún lórí sámà báyìí láti bí tá a wà yìí àpè àwọn kan pàtrò lásán ní jámà bá ti wá lọ fọkànbalẹ̀ ni o Ànábì wa ní sallallahu alaihi wasallam ẹ̀yin mùmínì ẹ máa ronú gbogbo oníṣẹ́ tẹ́bà máa jẹ́ irinṣẹ́ fọkànbalẹ̀ ní kẹjẹ́ ẹ sọpọ́ọ̀tì ìjọba yín lórí gbogbo nǹkan tí ó bá mú ìfọkànbalẹ̀ wọ̀lú yín ẹ sọpọ́ọ̀tì àdúgbò yín ẹ máa ní kíní kan community ẹ sọpọ́ọ̀tì ẹ láti fọkànbalẹ̀ sílùú ẹ máa ní ẹjẹ́ a máa wádìí àlejò tọwọ́ kíní kọ̀tákó sẹ̀ríà bá kẹ́ àgbọ̀nmọ́rí àlejò tọwọ́ rẹ̀ ń tilé ládùúgbò wa wọ́n jẹ́ sí pé àwọn ará bí ni ẹ support ẹ bá ti fúra kankan ẹ máa suspect yẹn ní ìsìn lásìkò dára wáyé a suspect lágbájá àmọ́ bí ó ti wá ẹ̀yin tẹ́ nílé ẹ máa wọlé jẹ́ fẹ́rẹ́ǹtì fáwọn èèyàn ẹ máa wọlé tẹ́ gbà sílé lásìkò dára wáyé ẹ mọ bàbá àti ìyá ẹ mọ bí ó ti wá ẹ má torí bó kó wá pé kí a ti gbowó lọ́wọ́ ẹ kí a ti kà ọ́ sá ló ti gbowó ń tiẹ̀ kí a ti kà lọ́ ń tiẹ̀ wo nílé wọ́n lọ dáràn tó bá sọ́ra wádìí gbogbo àwọn aníṣẹ́ ìwọ̀n wọ̀nyí ní tí sẹ̀rí àpé wà sí Ànábì ní sallallahu alaihi wasallam man asbaha minkum aminan fi sirbi nǹkan mẹ́ta l'Ànábì kan bẹ́ sallallahu alaihi wasallam tí a bí sọ fún wa pé tí a bá lè yàn wáyé eré tó bá ní mẹ́tẹ̀ẹ̀ta ó ti wáyé eré mi ò jọba mi ò jẹ joyè mi ò jẹ kánsẹ́lọ̀ àtàmbìlẹ̀ chairman local government àtàmbìlẹ̀ òkè lọ́nlọ́n àjẹ́ nǹkan kan mọ́tọ́ bá ní mẹ́tẹ̀ẹ̀ta wọ́n lọ lórí àwọn olóyè ayé wọ́n lọ lórí àwọn tó sórí rẹ̀ jù láyé Ànábì ló júwe fún wa sallallahu alaihi wasallam onímọ̀ni asbaha minkum aminan fi sirbi ẹnikẹ́ni nínú yín tó bá jí láàárọ̀ àbọ̀ fẹ́ sùn lálẹ́ ó jí láàárọ̀ bọ̀ fẹ́ sùn lálẹ́ ó wá bára rẹ̀ lẹ́ni tó jẹ́ sí pé ọkàn balẹ̀ ilé túbà ilé tùsẹ̀ kò sí wàhálà lórí títì kò sí wàhálà ládùúgbò bọ́ lọ sọ́jà ọ̀rà nǹkan bó bá ra nǹkan tán ó ń kó bọ̀ wálé ọkàn rẹ̀ balẹ̀ ẹnìkan ọ̀dá lọ́nà gbogbo ẹ̀ tútù ó túbà ó tùsẹ̀ wọ́n lẹ́ ń bá níyẹn lọ́wọ́ mọ̀ pé ìkànnù ìdá mẹ́ta orí ayé tí a máa fi mọ̀ fún lórí láyé one third ti wà lọ́wọ́ rẹ̀ bá wọ́n wá ló ń gan number one wọ́n ló ń gan number one a fi mọ́ ń pàrọwà fún gbogbo ẹni tí bá ń pariwo pé ìlú yóò wallahi ìjọba tó bá pèsè ìfọkànbalẹ̀ ó ti pèsè gbogbo nǹkan yòókù fún wa ẹ mọ̀ bá kọ́ńdà ni o principle ṣẹ̀ríà ni any government tó bá ti provide ìfọkànbalẹ̀ sínú ìlú ẹ̀ àtoríkó àti ìletò àtàrin ìlú tí ìfọkànbalẹ̀ bá wà ń bẹ̀ bí ẹni kó ti fún wa ní gbogbo nǹkan kí ló bàtà fi sọ bá ní ọkàn bá balẹ̀ bọ́ bá mú gààrí àwọ̀ rẹ̀ ọ̀dàn bọ́kàn bá balẹ̀ bọ́ jẹ tọ́kì chicken egun ọmọ ọmọ sí kẹ́ni ọmọ yọ náà ní torí pé kọ̀ bọ́ sára bó ṣe ń kí ibọn inú yẹn ọkàn rẹ̀ ò sí ń bẹ̀ torí pé hílà hílò ló fi ń jẹ bẹ́ẹ̀ ni tó bá ti pèsè fọkànbalẹ̀ fún wa iṣẹ́ ọ̀lọ́ dáadáa a máa ń sọnù àwọn ọ̀rọ̀ pé ní tá à ń ṣòfò jù ní kọ́ńtírì tiwa tá a wà yìí ó pọ̀ tá à ń lose torí pé kò sí fọkànbalẹ̀ kò sí fọkànbalẹ̀ tí mo ń sọ yẹn kì í ṣe pé ó le báhùn náà ò ṣùgbọ́n ìfọkànbalẹ̀ tí mo fẹ́ gbé jáde tó jẹ́ mọ́ economics náà àwọn gbogbo àwọn ní business tí wọ́n jókòó lẹ́nu ìsìn ẹ̀ tó ní shop mall store bóyá supermarket àbí ń ta nǹkan kan ẹ máa ní wákàtí mélòó ní gbogbo wa nílẹ̀ tiwa yìí la fi ń tajà wa gbogbo wa kọ̀sẹ̀ tí ń fi wákàtí 12 hours fi ń tajà náà kó tó dé ṣọ́ọ̀pù láàárọ̀ yóò fọkànbalẹ̀ pé ilẹ̀ mọ́ dáadáa 8 tàbí 9 tó bá ti ń di bí aago 6 àrọ̀lẹ́ ó ti ń palẹ̀ mọ́ tó bá ti kọjá aago 6 ọkàn ló ní balẹ̀ pé
àtàní àmà tajà lálẹ́ lọ́sáwọn ìlú kan wọ́n máa gbaṣẹ́ fúnra wọn ẹni tó dá mọ́ọ̀lù lẹ̀ kálukú ń lọ lóru wọn ra nǹkan ni táyà rẹ bá fọ́ lóru ní ìsìn ojú ẹ ó rí 13 ti Nàìjíríà tá a wà jà fọkànáìsà láwọn ìlú míì 24 hours ìgbà tó débẹ̀ tó níbà lé epo filling station ẹwò òfò tí ń ṣe wọn ò lè ṣiṣẹ́ jago 6 7 tó lágbára jù lágo 8 alẹ́ sí mọ́tò wà rìn lálẹ́ ni nígbà tí ò sí fọkànbalẹ̀ púpọ̀ náà fẹ́rẹ̀ nìkan ẹ̀rọ máa bọ̀ pé ń bọ̀ láti àárẹ̀ epo báyìí lójú ọ̀nà àìsí fọkànbalẹ̀ ẹwà kò bá tó kó bá economics wa a lè tajà bó ṣe wù wá a lè rìn bó ṣe wù wá lálẹ́ lọ́sàn gan àwọn wò fẹ̀fẹ̀fẹ̀ ní pé àmọ́ la fi ń sáyé Ànábì wa alayhi salatu wassalam wọ́n lẹ ń bá jínú yín àbọ́fẹ́ sùn lálẹ́ tọ́kàn ẹ balẹ̀ wọ́n wá sọ pọ́kàn ní tí sírìbì yìí ayé tí dárì yìí ilé ẹ̀ community ẹ̀ ọwọ́bẹ̀ ìlú ẹ̀ state ẹ̀ country tọ́kàn balẹ̀ bẹ́ẹ̀ nìkan bá fẹ́ wá sí Áfíríkà ń báyìí ní ìsìn ọkọ̀ sáàjì náà pé sí ìsìn pé wọ́n ń fa wàhálà ń bẹ̀ subhanallah níjẹ́ òní wọ́n fẹ́ lọ Amẹ́ríkà tó ń wádìí pé sí òsì wàhálà ń bẹ̀ ebi tí a ṣe rí ọlọ́mọba yí Áfíríkà padà ó especially Áfíríkà tó bá ti ní ọrọ̀ tó ní nǹkan àlùmọ́ọ́nì ọ̀daràn lọ́dọ̀ àwọn ará bí especially irú Nàìjíríà tá a wà yìí ọ̀tá Nàìjíríà pọ̀ ọ̀tá ọ̀kánjúwà níjẹ́ wọ́n bá sọ́tà wọ́n fẹ́ máa kó dúkìá tiwa wọ́n sì fẹ́ káwọ́ di ẹni tí ò rí dúkìá yẹn lọ bí ọmọ Nàìjíríà bá ṣe tálíkà tó bẹ́ẹ̀ ni inú àwọn ará bí ó sì máa dùn tó bí ọmọ Nàìjíríà bá ṣe para wọn tó bẹ́ẹ̀ ni inú àwọn ará bí ó sì máa dùn tó ń tiwọn ló fi jẹ́ sí pé ìjọba rere tá a ní ọlọ́nkọ́ bá tọ́ wọn sọ́nà ìjọba rere tá a ní níjọ́ kìíní àná táwọn ará bí tí wọ́n fẹ́ tọ́ wa wọ́n á rò páwa náà wá gọ́ àwọn náà sọ pé àwọn náà lágbára ọlọ́run wá kọjọba wa máa sí ọya tẹ̀mọ́lẹ̀ kí lẹ fẹ́ o ẹ̀yin ará bí bàbá kúkú fún yín ní tẹ́ fẹ́ olómi gbóná ní ẹ dá lùlú ló bàjẹ́ wọ́n ní táwọn afẹ́ rí sí tẹ́ fẹ́ nìyẹn bísímìlà ọlọ́run ló kúkú pè ń bẹ́ ẹ̀yin lálágbára ọ̀lẹ làwa alágbára sì máa ń yan ọ̀lẹ jẹ náà ní gbàyẹn o kọ́ yín dáyé nìyẹn o ẹ ń bá bẹ̀rù ọlọ́run ló kù gbogbo alágbára yín máa ń yàn ọ̀lẹ jẹ ni bẹ́ẹ̀ bá bẹ̀rù ọlọ́run lèyàn wà máa fi bẹ̀rù ọlọ́run wò pé ẹ̀dá kan tó sì wáyé kí máa yàn jẹ ló fi jẹ́ sí pé ìpìlẹ̀ ni pé gbogbo ẹni tó ń pè ní gọ́ọ̀mẹ̀ntì ìpìlẹ̀ nìyẹn yípe kí wọ́n máa fẹ́ yan àwa tá a wà lábẹ́ wọn jẹ ìpìlẹ̀ nìyẹn ṣùgbọ́n tọ́lọ́run bá ṣàánú ìjọba yóò wà máa wá wò pé ọlọ́run mọ̀ bí wọ́n lè rí bí wọn náà ṣe yan ọmọọṣẹ́ rẹ jẹ kí ló wá ń bújọba sí ibi ìjọba kan nìwọ náà lórí ìyàwó rẹ àtàwọn ọmọ rẹ ẹbẹ ọmọ orun tó ń jẹ ń ta o sì mọ orun tó ń ra wálé sọmọ pọ́ yàn àwọn jẹ náà ìwọ ọ̀gá bí iṣẹ́ in tó gbóná tí wò lè fọwọ́ rẹ mú ọmọọṣẹ́ rẹ ló pè kó mu ọ̀yà ẹlọ́kún nǹkan ráyé wá nígbà tá a wà níbi kan tí wọ́n bá kó wa lọ sóko tíjà wà sọ pé káwọ̀ máa san ibi tó ti di aginjù tó lágbára tó jẹ́ sí pé ó dí tán ni wọ́n wà dúró níbi tí ò kún ọ̀wọ́n máa sábẹ́ ní ẹ̀rí nǹkan alágbára yín ọ̀lẹ́jẹ́ ni tálẹ́ ẹ̀kọ́ bọ́bi tó kún jù àwọn àfíìsí àmọ́ pé bó láti wá open igbó yìí igbó tó ti dí tán àwọn àgbẹ̀ tí máa ń tí mọ̀ sọ tó bá fẹ́ palẹ̀ ilẹ̀ tó fẹ́ pa oríṣi méjì ni ilẹ̀ gàn àti ilẹ̀ ìmọ̀ntẹ́n pé kejì òun kún tí ó dí ó ní rójú tún kankan tígítí tọpẹ́tọpẹ́ wọ́n sì ní afẹ́ kọbí mẹ́ bó láti kọbí láàrin rẹ̀ ọ̀tọ̀ ní kọ́ sàn ọ̀tọ̀ ní kó ré ọ̀tọ̀ ní kọ́ wá máa wúgi ọ̀tọ̀ ní kọ́ máa sun gíná tó bá sun gíná tó ewé rẹ̀ ọjà bọ́ ọ̀yẹ̀sẹ̀ wá máa ṣe wàhálà mẹ́mẹ́ ò jẹ́mà níta ń sọ náà ní pé alágbára ìpìlẹ̀ níbi kọ́ yan ọ̀lẹ jẹ Ànábì wa alayhi salatu wassalam níta bá fọkàn balẹ̀ nílùú wa tí ò sí wàhálà nílùú wa kálọ̀ pọ̀lọ́wọ́n bá sọ̀rọ̀ fún wa 1/3 nínú àwọn orí ayé ṣẹ̀rí àpín sí mẹ́ta fún wa ń bí báyìí tí wọ́n sọ fún wa pé ìwọ lọ wáyé wọ́n tí a bá ní kan ń bẹ kò ti ní kan ń bẹ mo sì lérò pé alhamdulillah nílùú tí a lónìí báyìí ní Òṣogbo tá a wà yìí lọ́sùn generally tá a wà yìí adúpẹ́ fọ́lọ́run ọkàn wa balẹ̀ o gbogbo rúmọ̀ táwọn èèyàn ń gbé káàkiri òtùbá ń tẹ́
iná lọ jẹ́ o tí wọ́n náà gbọ́ pé kìnnìkan kìnnìkan àwọn èèyàn bá ń bẹ̀rù wọ́n ti kíní ìrọ̀rùn gbogbo rẹ o nítọ̀sún ti wáyé bọ́bá wá rí bá náà èyí ti pàwọ́ àfọkànbalẹ̀ tán náà pé àní ṣiṣẹ́ ẹjá máa ṣiṣẹ́ tọ́ nǹkan ni bákan náà ká sì máa bẹ Ọlọ́run pàápàá jùlọ ká máa bẹ Ọlọ́run ọba azza wa jalla wọlọba aláàánú tó máa ń fi fọkànbalẹ̀ sí gbogbo àyè tó bá wù ẹ́ ìlú tiwa yìí má jẹ́ fìtínà ọwọ́ bẹ Ọlọ́run dákun fi alọ́kànbalẹ̀ sí ju bá sí wáyé lọ́lọ́run àwọn ibi tí kọ̀bọ̀ olé wá wà lórílẹ̀‐èdè wa yìí àti ní gbogbo orílẹ̀‐èdè àwa mùsùlùmí lórílẹ̀ ayé Ọlọ́run bá fi fọkànbalẹ̀ síbẹ̀ àwọn ẹni burú Ọlọ́run kó bá tú wọn láṣìírí síta gbogbo ẹni tí ń bẹ lẹ́yìn wọn tí wọ́n fi ń ṣiṣẹ́ burú ní kọ́lọ́run tú àwọn náà láṣìírí síta àtẹni tí ń ṣe àtẹni tí ń rán wọn Ọlọ́run kó tú wọn láṣìírí síta ya dhal jalali wal ikram wa sallallahu wa sallama ala nabiyyina Muhammad. الله أكبر الله أكبر